A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́bìnrin tí wọ́n jí gbé kúrò ní Government Girls Secondary School Chibok ní ìpínlẹ̀ Borno padà wá lánàá pẹ̀lú ọmọ mẹ́ta. Ìyá ọlọ́mọ mẹ́ta tí àwọn ológun yọ̀ǹda fún ìjọba ìpínlẹ̀ Borno ni wọ́n ṣe àkíyèsí wípé ó ti wà nínú oyún oṣù mẹ́fà. Adarí North East Joint Task Force Operation Adinkai Theatre Commander Ọ̀gágun Wahidi Shuaibu tí ó jọ̀wọ́ wọn fún ikọ̀ ológun 82 Division Task Force Battalion ni ó ṣe àgbékalẹ̀ obìnrin olóyún yìí pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ní ọjọ́ 17 oṣù kẹrin ní ìjọba ìbílẹ̀ Goza. Ọ̀gágun Shuaibu ní òun ní ẹnì 18 nínú àwọn akẹ́kọ̀ọ́bìnrin tí ológun ti gbà kalẹ̀. Ó ṣàlàyé wípé ìjínigbé tí ó wáyé ní ọdún mẹ́wàá sẹ́yìn tí wọ́n fọn rere rẹ̀ nílẹ̀ yìí àti lókè òkun tí ó fa àpèjà #ẹ dá àwọn ọmọbìnrin wa padà Bring Back Our Girls. Ọ̀gágun tẹ̀síwájú wípé oríṣiríṣi ìgbésẹ̀ ni àwọn ti gbé nílẹ̀ yìí àti lókè òkun láti gba àwọn ọmọbìnrin wọ̀nyí kalẹ̀ láyọ̀ àti àlàáfíà kí wọ́n sì darapọ̀ mọ́ ẹbí wọn. Àwọn sì dúpẹ́ lọ́wọ́ olórí ológun fún ìpèsè ohun èlò láti ṣe àṣeyọrí. Adelé Adarí 7 Division Ọ̀gágun Abubakar Haruna sọ wípé ọ̀dọ́bìnrin yìí ti gba ìtọ́jú láti ìgbà tí wọ́n ti gbà á kalẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Fídíò kan ti gba orí ẹ̀rọ ayélujára níbi tí arákùnrin kan ti sọ wípé òun jẹ́ ọmọ bíbí inú Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ Ọba Ẹnìtàn Ògúnwùsì. Pẹ̀lú èdè Yorùbá nínú fídíò yìí ni ọ̀gbẹ́ni tí ó wọ agbádá funfun tí kò dárúkọ ara rẹ̀ ti sọ wípé Ọọ̀ni fi òun pẹ̀lú ìyá rẹ̀ pamọ́ pẹ̀lú ìkìlọ̀ wípé àwọn kò gbọdọ̀ yọjú, ṣùgbọ́n ààfin Ọọ̀ni sẹ́ ọ̀rọ̀ yìí bí wọ́n ti sọ wípé aláfarawé lásán ni impersonator. Ọkùnrin yìí túbọ̀ ṣàlàyé wípé dídákẹ́ tí Ọọ̀ni dákẹ́ lórí ọ̀rọ̀ yìí ni ó mú òun ṣe fídíò. Ó ní ìgbàkúgbà tí òun bá nífẹ̀ẹ́ àti wá sí ààfin ni Ọọ̀ni a máa sọ fún òun wípé àsìkò kò tíì tó. Ìyá òun lè má sọ̀rọ̀ ṣùgbọ́n òun á sọ òtítọ́. Bàbá òun ni Ọọ̀ni. Ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé ìyà ò jẹ òun nítorí ilé wà, ọkọ̀ wà, owó náà sì wà pẹ̀lú, gbogbo ìwọ̀nyí kò jẹ́ nǹkan kan lójú òun mọ́. Òun fẹ́ kí wọ́n mọ òun gẹ́gẹ́ bí ọmọ Ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì. Lẹ́yìn èyí ni ó wá fún Ọọ̀ni ní oṣù méjì láti fi ránṣẹ́ sí ààfin, àìjẹ́bẹ́ẹ̀ òun á tú àṣírí tó pọ̀. Nígbà tí ó ń fèsì, agbẹnusọ Ọọ̀ni Moses Ọláfárè sọ nínú àtẹ̀jáde wípé àwọn ti fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí fún ìgbésẹ̀ tí ó kàn. Ọláfárè ní Ọba Ògúnwùsì jẹ́ bàbá tí ó mọ ojúṣe rẹ̀ sí àwọn ọmọ rẹ̀, ó sì dá gbogbo ọmọ rẹ̀ mọ̀. Ó ní ẹni pé ara rẹ̀ lọ́mọ ọba yìí jẹ́ àjòjì, kì í ṣe ọmọ Ọọ̀ni Ògúnwùsì. Jìbìtì lásán ni oníyẹn fẹ́ lò, bẹ́ẹ̀ ni kò tan mọ́ ìdílé Ọọ̀ni kankan tàbí agboolé Gíésì ní Ilé-Ifẹ̀ lápapọ̀. Ọláfárè wá rọ ọ̀gbẹ́ni yìí kí ó dẹ̀yìn nínú ìwà yìí nítorí ìdílé Odùduwà ní ojúṣe láti pa àṣà Yorùbá mọ́, kò ní fi ààyè gba ẹnikẹ́ni láti ba orúkọ jẹ́ nípasẹ̀ jìbìtì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Alẹ́ àná ni a gbọ́ wípé àwọn agbébọn ya wọ Conference University of Science and Technology Ọ̀sàrà ní Ọ̀kẹ́nẹ́, ìpínlẹ̀ Kogi, tí wọ́n sì jí àwọn akẹ́kọ̀ọ́ kan lọ. Ẹni ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ ní láàrin aago 9 alẹ́ ni àwọn adàlúrú yìí gba inú igbó dé tí wọ́n sì gba gbọ̀ngàn ìkàwé mẹ́ta lọ níbi tí àwọn akẹ́kọ̀ọ́ ti ń gbáradì fún ìdánwò tó ń bọ̀ lọ́nà. Bí wọ́n ṣe dé ni wọ́n ń yìnbọn sókè láti fi ṣẹ̀rùba àwọn akẹ́kọ̀ọ́. Wọ́n ká àwọn akẹ́kọ̀ọ́ mọ́ inú gbọ̀ngàn ìkẹ́kọ̀ọ́ lecture hall kí wọ́n tó bẹ̀rẹ̀ sí kó wọn. Ìbẹ̀rùbojo bẹ́ sílẹ̀ láàrin àwọn akẹ́kọ̀ọ́ tí ó wà ní gbọ̀ngàn yòókù bí olúkúlùkù ṣe bẹ̀rẹ̀ sí sá àsálà. Kí àwọn ọlọ́dẹ àti aṣọ́gbà ẹnu ibodè tó dé, wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ lọ, ṣùgbọ́n wọn kò ríbi ṣe ọṣẹ́ ju gbọ̀ngàn kẹta lọ. Àwọn akẹ́kọ̀ọ́ yìí ni ó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ ìdánwò wọn àkọ́kọ́ ní ọjọ́ Ajé ọjọ́ 13 oṣù karùn-ún kí àwọn
àwọn agbébọn tó ṣe ìkọlù gíwá iléèwé akàwé-gboyè Abdulrahman Asipita fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ ṣùgbọ́n kò sọ iye akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé. Ó ní òun kì í bá akọ̀ròyìn sọ̀rọ̀ lórí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí ṣùgbọ́n àwọn tí ń gbé ìgbésẹ̀. Gbogbo akitiyan láti kàn sí kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Kogi ni ó já sí pàbó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Adájọ́ Emeka Nwite láti Ilé-ẹjọ́ Gíga Ìjọba Àpapọ̀ ní ìlú Àbújá ti kọ̀ láti gba ẹ̀bẹ̀ gómìnà àná fún ìpínlẹ̀ Kogi Yahaya Bello lórí dídá ìwé àṣẹ àti fi ọwọ́ ṣìgún òfin mú un nù tí ilé-ẹjọ́ pa láṣẹ. Adájọ́ ní níwọ̀nba ìgbà tí gómìnà àná yìí ti tẹ òfin lójú mọ́lẹ̀ lórí bí ó ṣe kọ̀ láti pèsè ara rẹ̀, kò ní àǹfààní sí àánú tàbí ìyọ̀ǹda ilé-ẹjọ́. Nígbà tí ó ń gbé ìdájọ́ kalẹ̀ lónìí sí ẹ̀bẹ̀ tí Bello ń bẹ̀ kí wọ́n fagilé ìwé àṣẹ warrant of arrest, ilé-ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé Bello ṣẹnu gbálágún sí àṣẹ ilé-ẹjọ́ pẹ̀lú bí ó ṣe kọ̀ láti pèsè ara rẹ̀ ní ilé-ẹjọ́. Adájọ́ ní Bello kò lè wà nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ máa pàṣẹ fún ilé-ẹjọ́. Bákan náà ni ilé-ẹjọ́ dá ẹ̀sùn tí ó pè nù wípé ìjọba àpapọ̀ kò ní agbára láti gbọ́ ẹ̀sùn ìwà ọ̀daràn tí wọ́n fi kàn án. Adájọ́ Nwite ní Bello kọ́kọ́ gbọ́dọ̀ fa ara rẹ̀ kalẹ̀ kí wọ́n tó lè gbọ́ ẹ̀sùn tàbí àwáwí rẹ̀. Ọjọ́ 23 oṣù kẹrin ni Bello ṣe àríyànjiyàn wípé ìwé àṣẹ láti fi mú arrest warrant kò lẹ́tọ̀ọ́ níwọ̀nba ìgbà tí agbẹjọ́rò rẹ̀ Abdulwahab Muhammed ti gba ẹ̀sùn ìwà ọ̀daràn tí wọ́n fi kàn án lórí $100 bílíọ̀nù owó jìbìtì tí ìjọba àpapọ̀ rò mọ́ lẹ́sẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Adarí ìjọ Inri Evangelical Spiritual Church Primate Elijah Ayodele ti ké sí Ààrẹ Bọ́lá Tinubu lónìí ọjọ́ Ẹtì wípé kí ó dẹ́kun àti máa pakún ìṣòro ọmọ orílẹ̀-èdè pẹ̀lú owó orí, kí ó wá ojútùú sí ìṣòro ebi tó ń lọ lórílẹ̀-èdè. Primate Ayodele ní ká máa ṣe àlékún owó orí bíi value added tax, stamp duty àti òfin owó orí ẹ̀rọ ayélujára cyber security level kò tọ̀nà lákòókò tí orílẹ̀-èdè ń dojúkọ ìṣòro ọrọ̀ ajé tí ó ti sọ ọ̀pọ̀ di akúṣẹ̀ẹ́. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ Ọ̀ṣọ́ Olúwatósìn buọwọ́ lù ní Ayọ̀délé ti ké sí ìjọba kí wọ́n ṣe àgbéyẹ̀wò òfin tí kò ní ní ará ìlú lára nítorí ìyà ti pọ̀jù lórílẹ̀-èdè, kí ìjọba jẹ́ kí ará ìlú ní àfojúsùn fún ọjọ́ ọ̀la rere. Òjíṣẹ́ Ọlọ́run yìí ní àwọn òfin wọ̀nyí yóò túbọ̀ pa kún ìyà, owó oúnjẹ á túbọ̀ gbówó lórí, wọn ìbáà ṣe àlékún owó oṣù kò lè ká nǹkan kan bí òfin wọ̀nyí bá tẹ̀síwájú. Primate Ayọ̀délé wá ké sí gómìnà ilé-ìfowópamọ́ àgbà kí ó ṣe àyẹ̀wò fínífíní àwọn òfin tí ó lè ṣe àkóbá fún ìjọba ní ọjọ́ iwájú, tí ó tún lè kóbá ilé-ìfowópamọ́ nítorí àwọn òfin tí wọ́n ń ṣe lọ́wọ́ yìí ti burú jù, gbogbo ènìyàn ni yóò ṣe àkóbá fún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tun ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.